Portable tún ti di èrò àtìmọ́lé o. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi páńpẹ́ ọba mú ni wọ́n bá gba sígbàgà gbajúgbajà olórin fújì ní Okunola Saheed, ẹni tí ènìyàn mọ̀ sí Saheed Òṣùpá, ni ó fi ẹ̀sùn Portable sùn ní iléeṣẹ́ ọlọ́pàá wípé olórin tàkasúfèé ní Habib Òkìkíọlá, ẹni tí ènìyàn mọ̀ sí Portable. Ọjọ́ Àìkú ni ìròyìn gba orí ayélujára kan wípé àwọn ọlọ́pàá wọ́n ti fi páńpẹ́ ọba mú Portable ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Alẹ́ ọjọ́ Àìkú yìí kan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ni wọ́n fi ìdí ìròyìn yìí múlẹ̀ wípé òtítọ́ ni àwọn ti fi páńpẹ́ ọba mú wèrè olórin Portable Sàṣùṣẹ̀. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adétóun Adéyẹmí òun ni ó fi ìdí ìròyìn yìí múlẹ̀. Ó ní Òṣùpá Saheed òun ni ó fi ẹ̀sùn kan Portable wípé ó ń ba òun ní orúkọ jẹ́ tí àwọn fi gbé ìgbésẹ̀ tó lọ́rìn lábẹ́ òfin. Adétóun ní ẹ̀sùn náà ni ó dá lé orí ìbanilórúkọjẹ́, ìdúnkookò mọ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ yìí pé bí ẹ̀sùn náà ṣe wúwo tó ló fà á táwọn fi lọ gba ìwé àṣẹ ní ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Kwara tí àwọn sì tẹ̀síwájú láti máa wá Portable ọ̀hún káàkiri. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Abẹ́òkúta tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn ni àwọn ti fi páńpẹ́ ọba mú Portable lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2025 tí àwọn sì ti wọ́ lọ sí ìpínlẹ̀ Kwara báyìí láti fi ẹjọ́ gbó lẹ́nu. Ọlọ́pàá ní a gba ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ níwájú àwọn agbẹjọ́rò igun méjèèjì, ó sì wà ní àkàtà wa báyìí nígbà tí ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ láti wọ́ lọ sí ilé ẹjọ́ láti fi ọ̀rọ̀ gbó lẹ́nu wò ní ilé ẹjọ́ láláì fi àkókò ṣòfò lábẹ́ bó ṣe lè kó mọ́. Ó ṣàlàyé pé ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ń wá Portable fún ìgbà díẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ò ní fi ẹjọ́ náà ṣègbè, bẹ́ẹ̀ ni àwọn ò ní ṣèké lábẹ́ bó ṣe lè kó mọ́. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà wá rọ àwọn ará ìlú wípé kí wọ́n ó dúró lórí àlàáfíà tí ìlú wà, kí wọ́n sì má fòyà. Ohun gbogbo ni àwọn yóò ṣe bó ṣe tó àti bó ṣe yẹ, kí wọ́n sì ṣọ́ra fún ìròyìn ẹlẹ́jẹ̀. Ilé ìgbafẹ́ kan ní ìpínlẹ̀ Kwara tí orúkọ rẹ̀ ń jẹ́ Starwood O2 tó wà ní Arena ní ìlú Ìlọrin, àwọn náà tún ń wá Portable káàkiri. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ẹ̀sùn mílíọ̀nù 6 ó tún lé ọwọ́ 3 ni wọ́n fi kan Portable wípé ó jẹ àwọn. Agbẹnusọ ilé ìtura ọ̀hún arábìnrin Ṣeun nínú ọ̀rọ̀ tó fi léde fún àwọn oníwèé ìròyìn ó ṣàlàyé wípé Portable ó jẹ àwọn ní owó tí iye rẹ̀ tó 6.3 million naira láti ọdún tó kọjá. Arábìnrin náà ní ọ̀gá òun pé Portable wípé kó wá ṣeré fún àwọn, ṣùgbọ́n Portable kò ṣeré, àwọn sì san owó fún un. Bó tilẹ̀ jẹ́ wípé Portable yọjú lóòótọ́ ṣùgbọ́n ó kọ̀ láti ṣeré fún àwọn. Arábìnrin náà ní gbogbo ohun tí ọ̀gá òun ń béèrè fún ni wípé kó dá owó padà, ṣùgbọ́n Portable ó kọ̀ láti dá owó òun padà, tó sì sọ pé kí òun padà wá ṣeré. Obìnrin náà sọ pé ọ̀gá òun wà ní orílẹ̀-èdè Germany báyìí, ohun tí àwọn sì fẹ́ ni pé kí Portable kó dá owó padà, ṣùgbọ́n Portable ó tún ti wà ní àkàtà àwọn agbófinró báyìí tó ń wò kánbókánbó bí òkété inú ayanran.